ó jẹ́ kí Mr. Lawal náà rí ọjọ́ tèmi. Bàbá Ìjẹ̀ṣà number 1 àwa níjà tẹ́lẹ̀ màá gbà yín nímọ̀ràn pé ẹ má ṣe ṣó, ẹ má sọ nǹkan kan, ẹ ń ṣẹni tó máa sọ̀rọ̀ náà tẹ́lẹ̀, ṣùgbọ́n màá gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ má sọ nǹkan kan. Etí ò sí mọ́ orí dàpọ̀ láìgì, nǹkan tó bàjẹ́ ó ti bàjẹ́. Ìyábọ̀ Alice Òjó ó ti ṣe worst ẹ̀ fún yín. Ojú àpá kò lè dàbí ojú ara láyéláyé. You have to walk with the stigma for the rest of your life. I hope you will be able to advise any youth in future tí wọ́n bá ń go through irú nǹkan tí Ìyábọ̀ Òjó máa ń ṣe fún àwọn èèyàn. I hope you will be able to advise them to speak up. Bàbá Ìjẹ̀ṣà mo parọ́ kan mọ́ yín nígbà tẹ́ ẹ wà níbi tán fi yín sí. Mo ní 2019 nígbà tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí Onígbáná bẹ̀rẹ̀, mo ní pé ẹ pè mí pé kí n má sọ nǹkan kan. Mo wá sọ nǹkan kan fún yín. Mo ní Bàbá Ìjẹ̀ṣà, mo ní ohun tó ń ṣe fún mi, mo ló máa ṣẹlẹ̀ sẹ́yìn náà ọjọ́ kan. Mo níjọ́ títí yín bá máa ṣẹlẹ̀, mo ní ẹ̀mí survive ẹ̀. Ẹni nǹkan tẹ́ ṣàfẹ́ sọ fún mi ni pé kí n má sọ nǹkan kan mọ́. Mi ò lè sọ nǹkan kan mọ́. Mo fara gba búlì yẹn tí nǹkan fi bàjẹ́ tán. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó dá ẹ̀mí mi sí. Mo ṣe show kan lánàá. Mo gbé ẹ̀rí síta bí Ìyábọ̀ ṣe gba àdírẹ́sì ilé mi London Gistlover, bí Ìyábọ̀ Òjó ṣe kó wá sínú estate mi Gẹ́rẹ́ tí mo wẹ́ẹ̀dì, bí Ìyábọ̀ Òjó ṣe gbé Fọlá Sàríyù sínú ilé ẹ̀. Gbogbo bí mo ṣe show yẹn tán, àwọn abiyamọ kan rí, ṣùgbọ́n lójú àwọn ẹlòmíì kí ló ń sọ náà ni. Bàbá Ìjẹ̀ṣà lálákọ̀ọ́kọ́ gbogbo àwọn tó ń kí ẹ congratulations lẹ́nu 99.9% wọn ló rán ẹlẹ́wọ̀n. Lọ fìyẹn sọ́wọ́ sí ẹ má fi jẹun ẹ̀gbọ́n mi. Gbogbo ìṣẹ̀dá tó ń kí ẹ kú oríire ní ìlú mi ní 100%, 99.9%. Lálẹ́ yìí nígbà tó ń gbọ́ pé ó jáde, ó yẹ kí àwọn fans yẹn ó yẹ kán gbé placard pé justice for Ìjẹ̀ṣà. Ó yẹ kí society call fún immediate arrest Ìyábọ̀ Òjó. Bọ̀ wá rí wípé wọ́n kí ẹ káàbọ̀, torí àwọn náà rán ẹ lọ. I will just advise you as a sister, ẹ pa òbóró mọ́, aṣọ òbọ́mọ yẹ mọ́, ọmọ yẹ tí mi ò gbowó ọjà. I just feel for you. I feel for you. Tó bá pé ní 2019 tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí tó bẹ̀rẹ̀, tírú yín bá dìde tẹ́ ẹ pé irú bàbá wa Prince Jídé Kòsọ́kọ́, tẹ́ ẹ pé bàbá wa tẹ́ ẹ pé àwọn èèyàn, ṣùgbọ́n it has been part of you guys to tell the victims to keep quiet. Bàbá Ìjẹ̀ṣà, tọkàn yín bá balẹ̀ tó dáadáa, nígbà tí wọ́n ní kí a wá gba béèlì yín, ọjọ́ tó ní ká wá gba béèlì yín, ó kù ọ̀la àbọ̀túnla, Ìyábọ̀ Òjó gbé voice Mr. Lawal síta. Ìyábọ̀ Òjó gbé Fọlá wá sunkún fọmọ ìtọrọ bára lórí cyberspace. Ẹlẹ́dàá yín rí mi wípé mi ò dalẹ̀ yín o, ibi tá a fọ̀rọ̀ sí lọ̀rọ̀ ṣì wà. Ó kù ọ̀la àbọ̀túnla ká wá gbà yín sílẹ̀ nígbà tẹ́ ẹ búra fún mi pé ẹ ṣe. Ó kù ọ̀la gbogbo tán ní ká lọ fi perfect béèlì yín là ń wá, Ìyábọ̀ Òjó fi gbé voice Fọlá wá. Then Dorcas Sọjí wọ́n gbé gbogbo Mr. Lawal síta. Ìyábọ̀ Òjó destroy so many things. Lizzy Anjorin ó advice Bàbá Ìjẹ̀ṣà tí wù ú látẹ̀kan. Ẹ̀yin èèyàn wa, ó advice rẹ̀ wípé kó má tiẹ̀ sọ nǹkan kan, kó má go live, kó má ṣe anything, kó kàn wà on low key báyẹn. Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ rò wípé ó máa padà ṣẹlẹ̀ sí Bàbá Ìjẹ̀ṣà? Ǹjẹ́ ó tún máa padà sí ẹ̀wọ̀n? Ẹ jẹ́ ká wo nǹkan tí fídíò yìí tí ó ní láti sọ fún wa. Ẹ jẹ́ ká gbádùn èyí tó kù. Ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ni mo ti mọ̀ wípé tí Ìyábọ̀ Òjó bá fẹ́ ba yé àwọn èèyàn jẹ́, ó máa ń gbé ṣìbáṣìbò lé gbogbo olùrànlọ́wọ́ èèyàn lọ́wọ́.
gbogbo ìṣẹ̀dá tó fẹ́ gbé ṣìbáṣìbò lálàánú mi lọ́wọ́ ọ̀run bá mi há lẹ́tà ikú òjijì fún tọmọtọmọ ẹ̀ ọ̀run fi kú ọ̀kadà pa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ta lẹni náà tó fẹ́ gbé ìdààmú hílà hílò pìtìpìtì ayé bá olùrànlọ́wọ́ mi ọ̀run dìde bá mi já okùn ẹ̀mí ẹ̀ lójijì kó fi ṣẹ̀sín àgbáyé. Iyabo Ojo has done her worst. Baba Olofana stood for you, and Iyabo Ojo did not allow the man to stay long. I can imagine the level of bullied that made the man to buy everybody that wants to help you. Iyabo Ojo went for them mercilessly. Baba Ijesha, tẹ́ bá wo photo mi bí mo ṣe bímọ tó. Àánú Ọlọ́run lẹ fi rí èmi náà o. Gbogbo ìṣẹ̀dá tó dìde tán fẹ́ ràn yín lọ́wọ́ pátá ni Iyabo Ojo ló ṣàbùrú fún. Nígbà tẹ́ ẹ̀ sí ń lé ó gbé òun Very Dark Man jáde lọ́ndà same this law. Ó ní pé àwa náà ó là jí 90,000 gold 91,000 sorry mi ṣe mistake okay torí gold 91,000. Wọ́n pè nìkan ní ẹ̀má ìkí dárúkọ àwọn náà sunkún lórí Iyabo Ojo gbá wọn lọ ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tẹ̀sí ńlé ara àwọn tó jọ ṣe kéèsì yín ọmọ tí wọn náà kú Iyabo Ojo ló gbọ́ ọmọ lọ London wọ́n ti òkú ọmọ mọ́ Naira Marley náà tún lọ ẹ̀wọ̀n. A ní gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Iyabo Ojo tẹ́lẹ̀ gbèjà Iyabo Ojo àdàbí tó bá jẹ́ pé orí òtítọ́ ní Iyabo Ojo dúró sí àmọ́ tó bá jẹ́ pé Iyabo Ojo jẹ́ ẹ̀dá tó fẹ́ràn aburú sí ìṣẹ̀dá tí ò ṣẹ́ gbogbo yín pátápátá tẹ̀ ń gbèjà Iyabo Ojo ẹ máa mọ sàárẹ̀ àwọn ọmọ yìí agbára àwọn tó nílé ayé. Gbogbo àwọn tí wọ́n gbèjà yín kódà màmá Rainbow ṣe bẹ́ẹ̀ dé lọ́dún yìí màmá dáadáa kó ló ń bá mi lọ́rẹ̀ mi wọn kárí wọn pẹ́pẹ́pẹ́ kó rí wa kó jẹ́ pé àwa ò tẹ́rú tó lè celebrate ìyá Rainbow torí a sì fẹ́ kẹ́mi màmá wá gùn Iyabo Ojo máa lọ búlì ìyá àrọ̀rá ń ṣàdúrà fún ìyá dáadáa lábẹ́ ilé ni Folúkẹ́ Dáramọ́lá Ọlọ́run ló gba òun náà sílẹ̀ o Baba Ijesha ìmọ̀ràn tí mo máa gbà yín ni wípé lálàkọ́kọ́ Very Dark Man I don't know if you can bring Ijesha to your platform for interview and if you can help Ijesha. Very Dark Man for those that knows Very Dark Man, I'm begging you guys kindly tag Very Dark Man. Very Dark Man, if anybody helps Ijesha, Iyabo Ojo may waste their life. As for my own side, I will continue to do my little. And I will continue to expose Iyabo Ojo further. But as for you, Very Dark Man, you have a very genuine platform. We don't mind if you can render assistance for Baba Ijesha. For the immigration service, our prison, whatever, our prison stuff. Ìrànlọ́wọ́ tẹ́ bá lè bá wa ṣe fún image Baba Ijesha tó bá lè mówó wá fún at the same time ó lè jẹ́ ambassador fún so many things ẹ lè organize àwọn bọ́ọ̀ máa ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ seminars kí Baba Ijesha máa rí nǹkan fi jẹun ẹ mọ̀ pé kò ní sẹ́ni tó fẹ́ pè síṣẹ́ ẹni tó bá pe Ìjẹ̀ṣà sí iṣẹ́ Iyabo Ojo rẹ́dí àti pa ẹni yẹn ẹ̀yin society ẹ̀yin lè ran Ìjẹ̀ṣà lọ́wọ́ individual cannot help Ìjẹ̀ṣà ẹ rí pé Iyabo Ojo tún ti ń fi private account sọ wípé ọmọ tó ń fi purọ́ mọ́ Ìjẹ̀ṣà ó ló máa live with trauma láti Iyabo Ojo. How many of you have seen the comments the lady has to live with trauma? Iyabo Ojo nìyẹn. Ministry of Justice, our amiable governor
ẹ má gbàgbé pé Ìyábọ̀ Òjó ó ṣe tìjẹ̀ṣà ó mú jẹ, ó gbé òwú very dark man jáde ó mú jẹ, ó ṣe kéèsì dúmọ̀tà against Lizzy Anjorin ó mú jẹ. Gbogbo ẹ̀yin politician tẹ́ ń wò mí lálẹ́, that is a blow and is a point that may affect political career of the ruling party. Lẹ́yìn tí Ìyábọ̀ Òjó ti ṣe kàtán, she may pledge her loyalty with APC in order to destroy the image of APC. Ìyábọ̀ Òjó may pledge her loyalty to LP just to destroy their image. And if PDP adopt Ìyábọ̀ Òjó, it is going to be F9 for them. And for those of you, then Ìyábọ̀ Òjó ṣe ambassador. As you can see what Ìyábọ̀ Òjó used to do now, as you can see what he has done to people, innocent people. Tó bá lọ patronize àwọn tí Ìyábọ̀ Òjó polówó fún, bó ṣe máa lọ ẹ̀wọ̀n gbére, àbí kán ju ẹ̀ sódò, àbí kán pa ẹ́ kán gbé òkú ẹ̀ lọ. Tó bá rí pé Ìyábọ̀ Òjó àbí ọmọ Ìyábọ̀ Òjó wọ́n polówó fún yàn kan. Don't forget Mohbad is still in mortuary. Don't forget Mohbad is still in mortuary. Ìwọ kò lọ rajà lọ́wọ́ àwọn tí Ìyábọ̀ Òjó polówó fún. Àbí kó o rajà lọ́wọ́ àwọn tí ọmọ Ìyábọ̀ Òjó polówó fún. Ìwọ dẹ́jà Ọlọ́run kó o rajà lọ́dọ̀ àwọn tí Esabod polówó fún. Ìwọ dẹ́jà. Ẹ̀já ni kí wọ́n dá kó sọ pé kò sí ọ̀nà máa ṣẹlẹ̀. Ta ló fún mi lówó, ta ló fẹ́ sọ fún mi ní mo ti fẹ́ rajà. Ìwọ sọ bẹ́ẹ̀. Ogun ní ṣi ni mú èpè kì í ṣìyàn jà. Ọmọdé búrò kó ń bojú wẹ̀yìn. Òjọ́ kó lolúwéré ń pààyàn. Tó o bá lọ rajà lọ́wọ́ anybody tí Ìyábọ̀ Òjó polówó fún, pẹ̀lú gbogbo aburú tí Ìyábọ̀ Òjó ti ṣe fún àwọn èèyàn, àti Ìyábọ̀ o, àtàwọn tó gbé polówó fún o, àtẹ̀yìn tẹ́ lọ patronize àwọn tó gbé polówó fún Ìyábọ̀ àbí tó gbé polówó fún ọmọ Ìyábọ̀ Òjó, gbogbo yẹn pátápátá ẹ jẹ́ kúrò ẹ mọ̀ kúrò.